ọdún tó lọ nǹkan lẹ́sìn àwọn ọlọ́dún yìí ẹran tí wọ́n jù. So ṣẹ́rí kí ọlọ́run ìbàdàn kó ràn wọ́n lọ́wọ́ ní last year fúnra àwọn sẹ́ẹ̀sì last year bóyá ká sọ pé níbi one comes kan wọ́n ní this year ètò àwọn onílẹ̀ yẹn almost 3+ ni mo ṣe wà yìí. So a kàn rọ àwọn ìjọba wa ètò ààbò tí ò péye ń dá wa láàlẹ́ ẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ káwọn èèyàn wọn láti lọ kó ọjà wá sílé ẹ̀rú máa wà àti lọ síbẹ̀ ká nípa àǹfààní àti lọ bẹ̀ bá wà ní tí ò sí fún bóyá àwọn tí wọ́n bẹ̀rù pé bá ní tàǹtàǹtàn ni ó lè sọ pé ọ̀rọ̀ tútù báyìí lọ ṣùgbọ́n náà pé ní pẹ́bí tó yẹ káwọn náà ti lọ kó ọjà wọn ò ní àǹfààní àti wọ̀fẹ̀ láti lọ kọ́ lọ́jọ́ nǹkan yìí wọ́n tó bá ara wọn ìjọba wa ká bá a sapá kún ètò ààbò kóró tó tójú tó bá tó tójú bá ṣe ti kí nǹkan rọrùn jù báyìí lọ. In fact ẹ rí i pé látàárọ̀ àárín lọ à ń bọ̀ nínú ọjà ni kò sí nǹkan mi tó sì fàájú price yẹn lọ ó gbéra kọjá tí a rò pé a bà. nǹkan tí wọ́n ṣe bí báyìí ó pín sí méjì mo wá ṣe POS and then oúnjẹ táwọn ẹran yẹn ń jẹ mò ń tajà fáwọn tán kọ́sítọ́mà tán bá ti ra ẹran pọ̀ kò sí sales táyìn gan bá wo inú ọjà kún àwọn èèyàn ò rajà nǹkan wọ́n ẹran wọ́n kò sówó so oúnjẹ tó ń jẹ́ pé ẹran ló ń jẹ gan táwa gan tà gan ìyẹn náà tí wọ́n ti ×2 nǹkan tààrà last year ńlára lọ́dún yìí so ìdí yẹn ó jẹ́ kí inú ọjà kún àwọn èèyàn kò sówó wọn rajà kò sọ́jà rárá àti rárá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọwọ́ ọlọ́run abẹ lọ́run kọ́lọ́run jẹ́ kí ọdún tó ń bọ̀ kó yàtọ̀ sọ́dún yìí adẹ̀bẹ̀ àwọn ìjọba wa náà kán jọ kán ṣèwà kán ṣàánú fún wa kán bá wa fojú wo nàìjíríà kán jẹ́ kí gbogbo àwọn kan tó lọ sókè yẹn kán wálẹ̀ kó lè rọrùn fáwa mẹ̀kúnnù torí bákan náà kọ́ la ti jọjọ rí. wọ́n ń ta okùn ní ibi bíi èyí tá a ra okùn lọ́dún tó lọ ó yàtọ̀ sí èyí tá a rà ní ọdún yìí ọ̀tọ̀ 2,000 lára lọ́dún tó lọ lọ́dún yìí ara ní 2,500 lọ́wọ́ àti torí pé okùn yẹn náà wọ́n ká tó wá fi price lé nǹkan tí à ń tà nǹkan tá à ń tà náà ni à ń tà torí pàwọn náà ti wá lórí rẹ̀. olóòjì á ṣe ọdún ayọ̀ gbogbo nǹkan náà ló gbówó lórí so mi ò lè sọ pé bẹ́ẹ̀ ràn nìkan ló gbówó lórí nínú owó ọkọ̀ gan-an àti owó tá à ń repo nísìnyí ó ti ju ti tẹ́lẹ̀ lọ ọlọ́run jẹ́ arówó rà then ìjọba náà kan ṣe ojúṣe wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wọ́ tó sì fojú hàn tí ò tẹ̀ ní ká ẹsẹ̀ máa látòkè débi tó dé yìí so kọ́lọ́run jẹ́ aṣọdún ayọ̀ tó kó náà nìyẹn. à ń ta oúnjẹ ẹran ní torí pé ọdún tí ń bọ̀ ṣùgbọ́n last year 6,000 naira là ń rà ìgbà tó di yẹ́ yìí ó ti di 12,000 nǹkan ti change nǹkan tí wọ́n pọ̀ jù ẹlòmíì ọjọ́ ọdún náà máa tó ra ẹran torí pé oúnjẹ ẹran wọn. àwa bì láti wá ná ẹran ìbọn mi ìmọye tán tì pé àṣẹ débì ni so compare to bọ̀ báwọn èèyàn ṣe ń sọ ìyàtọ̀ ẹ̀ sí tèsí ó yàtọ̀ pa ó wọ́n lọ́dún ìlú tèsí lọ so owó wọn ìlú dẹ̀ le jẹ́ kí àwọn kan complain báwọn ò rí market ọ̀tọ̀ ẹran bó ṣe wọ́n lọ́rùn àtọ̀rọ̀ owó ọkọ̀ take everything wọ́n next year à ń sìn ọlọ́run ló lè sọ ṣẹ́dá tó lè sọ yẹn lẹ́yìn ọlọ́run nìkan tékó bá wálẹ̀ ń sìn gbogbo àwọn mákẹ́ẹ̀tì yòókù wálẹ̀ tí dandan ní irú àwọn nǹkan yìí náà máa wálẹ̀ tí ò bá ti sí yẹn kò sọgbọ́n tá a fẹ́ dá ìjọba ó ṣàánú tán rán àwọn èèyàn lọ́wọ́ gbogbo táwa tó yẹ kára ló ṣe à ń ṣe táàsì tán ní kan san kò tẹ́ à ń san either you like it or not wà tó san lọ́nà kan wà á san lọ́nà mi. àti ìrẹ́ra o ọdún tó kọ díyà bó tiẹ̀ ṣe bó ṣe le tó náà tún rọ́nà tó ń bá wọ̀ ṣùgbọ́n lọ́dún yìí àti ẹ̀ tí ìmọ̀ bá ṣe fẹ́ rìn láì ṣe at the end of the day náà àṣà àmọ̀pá àṣọdún náà ni so àmọ̀pá àṣọdún náà ni. ẹ̀kejì tó a tún dé síbẹ̀ ni pé ọ̀rọ̀ epo ò ṣepo ọ̀rọ̀ epo òsèpo epo yẹn tí wọ́n ti lé gbogbo láti ẹ̀ tẹ́wọ́n láti pè ní kíní kan pè ní bíà sẹ́ẹ̀mù yẹn táà ní kò ní ìsinmi káàkiri so méjèèjì yẹn àròjọba wa bọ́lá bẹ́ẹ̀ tún máa ní wọ́n àkọsí sí. ìjọba ó tún pọ̀ jù tọ̀rọ̀ owó mọ́tò ni ó tún pọ̀ jù láti àríwá láti àtàbàgbẹ́ mọ́tò tẹ́lẹ̀ kọ lọ́dún 1 million àmọ́ níìsì ó tún kọjá 1 million 2 million 3 million yóò mú mọ́tò dání. kí wàá ní ẹ fẹ́ kí ìjọba ṣe sí. kò bá jẹ́ kó epo kó díẹ̀ kó ṣe tọ́lẹ̀ díẹ̀ torí ẹran níìsì ó tún pọ̀ jù owó ó tún pọ̀ jù owó ẹran ó tún pọ̀ jù owó mọ́tò ó tún pọ̀ jù.